lólùfẹ́ Agogo Ayọ̀ a tún kí káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò Agogo Ayọ̀. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Ẹ gbọ́ kókó inú ìròyìn fún tòní. Wizkid ní òun ò tí ì ṣetán ìgbéyàwó. Àwọn iléeṣẹ́ ńláńlá ṣe agbátẹrù ayẹyẹ àmì ẹ̀yẹ ti AMA. Yẹni Kútì pàrọwà sáwọn ọ̀dọ́. Ẹ wá nǹkan fìdílé kájú gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ti ń lépa ọ̀dọ́mọdé olórin ní Ayọ̀ Balógun tí gbogbo ènìyàn mọ̀ sí Wizkid nígbà tí wọ́n gbọ́ tí ìràwọ̀ olórin náà sọ wípé òun ò tí ì ṣetán ìgbéyàwó rárá. Ayọ̀ Balógun sọ èyí di mímọ̀ nígbà tó ń bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ lórí ayélujára Twitter rẹ̀ níbi tó ti fèsì sí ìbéèrè ọ̀kan lára wọn tó béèrè ìgbà tí yóò ṣe ìgbéyàwó. Méjì nínú àwọn iléeṣẹ́ ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà bíi iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ Globacom àti ilé ìfowópamọ́ Sterling ló ṣe agbátẹrù ayẹyẹ àmì ẹ̀yẹ AMA tẹ́lẹ̀kẹwàá irú rẹ̀ tó wáyé ní gbọ̀ngàn ńlá Okara Cultural Center nílùú Yenagoa ìpínlẹ̀ Bayelsa. Àwọn iléeṣẹ́ mìíràn tó tún ṣe agbátẹrù ayẹyẹ náà ni ilé ìfowópamọ́ Sky, ilé-iṣẹ́ epo rọ̀bì Atlas Oranto, ilé-iṣẹ́ aládàáni Dan Etete, Julius Berger, Skymeet Autos, CCECC, ilé-iṣẹ́ BUA àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó sọ̀rọ̀ nípa ìgbáradì fún àmì ẹ̀yẹ náà, ọ̀gbẹ́ni Ani sọ wípé àwọn ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Bayelsa ni láti rí i dájú pé ayẹyẹ náà yọrí sí rere àti láti rí i pé ó jẹ́ ohun mánigbàgbé fáwọn àlejò tó wá láti orílẹ̀-èdè 52 lágbàáyé. Ọ̀gbẹ́ni Ani ní inú àwọn dùn wípé àwọn iléeṣẹ́ ńlá lórílẹ̀-èdè Nàìjíríà dìde láti ṣe agbátẹrù ètò náà, wọ́n sì fi ẹ̀mí ìmoore wọn sí àwọn iléeṣẹ́ náà. Lọ́lọ́ yìí ni Yẹni Kútì bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó sì fi hàn wípé òun ti ń fẹ́ ẹnìkan fún ọdún díẹ̀ báyìí, inú àwọn méjèèjì sì ń dùn síra wọn. Ṣùgbọ́n kò sí aṣọ lójú eégún ọkùnrin náà, ó kàn ṣàlàyé wípé ọkùnrin tó dùn wò lójú ni, ó jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ takuntakun tó sì nífẹ̀ẹ́ tọmọdé tàgbà. Alájòtà àti ọmọ bíbí inú ikàn olórin Afrobeat tó ti di olóògbé Nìfẹ́lá Aníkúlápó Kútì sọ wípé àwọn kò lérò láti ṣe ìgbéyàwó nítorí pé àwọn ò fẹ́ bà ohun tó wà láàrin àwọn jẹ́ àti pé ìgbéyàwó kọ́ ló máa mú inú àwọn dùn ju báyìí lọ. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, Yẹni Kútì tí gbogbo ènìyàn mọ̀ sí YK Power ṣe ìgbéyàwó ọlọ́dún méjì pẹ̀lú Fẹ́mi Ṣẹ́gun tó jẹ́ Ọlọ́run nípè láìpẹ́. Ìgbéyàwó náà sì so èso ọmọbìnrin kan tí í ṣe Rọ́lárí Ṣẹ́gun. Ó wáá gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn wípé kí wọ́n kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ òun nítorí pé ìrísí ọkọ òun àná ni òun wò, eléyìí ló sì mú kí òun ṣìyàn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé òun. Ó ní kí wọ́n má ṣe fi ìrísí tàbí ohun ìní lásán yan ọkọ tí wọ́n bá fẹ́ fẹ́, kí wọ́n má sì ṣe sáré wọnú ìbájọ́rẹ́ kankan, ṣùgbọ́n kí wọ́n fi ara balẹ̀ láti mọ irú ẹni tí ọkùnrin náà jẹ́ gan-an. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún wá kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Wizkid ní òun ò tí ì ṣetán ìgbéyàwó. Àwọn iléeṣẹ́ ńláńlá ṣe agbátẹrù ayẹyẹ àmì ẹ̀yẹ ti AMA. Yẹni Kútì pàrọwà sí àwọn ọ̀dọ́. Àwa ìjọba lọ lórí abala ìròyìn lórí ètò Agogo Ayọ̀ fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ máa bá wa kálọ.